Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ìpín. Ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Àwa Mudiru Markaz ẹ tóbi gan o táwọn kan fi gbà pé káwọn ò kírun lẹ́yìn yín lónìí ṣùgbọ́n wá wo bí wọ́n ṣe rò bẹ́ẹ̀ tóbi tó wọ́n rò gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ó kéré tán bí ìlàjì wọn ò bá tẹ̀lé yín nítójú ìlàjì lọ ni ó tẹ̀lé yín gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá over 99% kò tẹ̀lé yín. Nílùú Èkó tẹ́ ti kéde wípé òní lẹ́ẹ̀sọdún àwẹ̀ ń bẹ lánàá Èkó ọgbà àwẹ̀ àwọn ìmáàmù tí ó jẹ́ wípé bàbá yín ló kó wọn jọ bàbá yín Sheikh Adam Al-Ilory ló kó gbogbo àwọn ìmáàmù yẹn jọ wọn ò tẹ̀lé yín ètò bá tẹ̀lé yín nù wọn sáàzùn very strange. Lagos State ò tẹ̀lé yín at least ibi tí Sheikh Adam tóbi tó bá pé Sheikh Adam ni lọ́ba sí irú ẹ̀ bí ìmáàmù kan bá ń bẹ tí ó bá tẹ̀lé Sheikh ní Lagos State lásán ní tó jùlàjì mùsùlùmí lọ ni ó tẹ̀lé wọn. Over 99% mùsùlùmí ilẹ̀ Èkó Lagos State kò tẹ̀lé yín àwọn ìmáàmù ò tẹ̀lé yín àwọn alálàáfà ò tẹ̀lé yín kódà àwọn Markaz gẹ̀ olójú ẹ̀ tó tẹ̀lé yín lẹ́kọ̀ọ́ yẹn gẹ́gẹ́ àwọn àtàìmọye àwọn ọmọ Markaz làwọn jọ kírun bíbá yìí o lọ́pọ̀lọpọ̀ ìlú náà àwọn ìbára wa jà o sẹ́ẹ̀mọ́ tó túmọ̀ sí ẹ tóbi kété pé ẹ tóbi kò sẹ́ni tí ń bu yín pàápàá ṣùgbọ́n nǹkan lẹ sí ààyè tẹ́ ẹ wà o bàbá yín ló ṣe ààyè tẹ́ ẹ wà o bàbá yẹn gangan ló tóbi ó ní làwọn èèyàn ń tijú rẹ̀ mọ́ yín la ní òun fẹ́ sẹ́yìn ẹ wá dúró gbogbo nǹkan tó le tẹ́ ń dálẹ̀ tẹ́ ẹ rí táwọn èèyàn ń rúwa ẹ̀ náà à ń sẹ́nu kù bàbá yín ní iṣẹ́ tó ṣe ní iṣẹ́ àlùbáríkà ni ẹ máa dúró èèyàn tó jáde lára Sheikh Adam Al-Ilory ẹ wá dúró èèyàn tẹ́yìn gan ti sọ̀dọ̀ àtà nínú ilé àti níta tẹ́ ń bá yín sọ̀tà kódà nínú fámìlì gangan nínú madrasa àwọn jahabisa odidi mufti Ìlọrin kò yẹ kẹ́ ẹ sọnù nítorí ó ṣe ẹ wá ń sọ̀rọ̀ àdó kan lẹ́nu yín kò bàjẹ́ kò bá mufti Ìlọrin jẹ́ ó ti tóbi tiẹ̀ nù oníkìjìgbà Sheikh Suleiman oníjìgbà ó ti tóbi ìgbà táwọn gan dépò tí wọ́n wà wọn àìmọye changes ni wọ́n make téèyàn bá ti wà nípò ńlá tó mọ̀ pé ipò tó wà yọ Ọlọ́run gangan lọ́rùn máa gbé ọ débẹ̀ èèyàn lè ṣe sábàbí èèyàn tó ṣe sábàbí wọn Ọlọ́run ọ̀fọ̀ sí ẹni o ipò tẹ́yìn gan déhùn gangan ipò ìtọ́lọ̀ máa fi hàn sí ni ipò Mudirul Markaz àrólé Sheikh Adam Al-Ilory ipò ńlá ni gbogbo àwọn kíjì pa ńlá rẹ̀ á máa rí pẹ̀lú yín gbogbo inú ilé rẹ̀ á máa rí pẹ̀lú yín Sheikh Ramadan gbogbo wọn rẹ̀ ká máa rí pẹ̀lú yín gbogbo àwọn àfáà ńlá rẹ̀ ká máa rí pẹ̀lú yín ọ̀pọ̀lọpọ̀ ń bẹ́nu ilé lónìí tó pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wọn nú àmì ń fún yín nímọ̀ràn wípé bàbá ẹ bá tún àmì ń ṣe tẹ bá gbọ́rọ̀ mi jáde pé nínú ilé gan tẹ bá rẹ nìkan tí bá ń sọ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ dáa àwọn yẹn ló bu Ọlọ́run wọn ò tó 10% nínú àwọn orí Ọlọ́run tí Sheikh Adam Al-Ilory tó fi kalẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ṣé product tí Sheikh Adam Al-Ilory náà lẹ́nu ẹni tó kí yídì lónìí ta ló bá yín kì ẹ tún sọ̀rọ̀ kan pé ìtìkáàfù kankan gbogbo àwọn àfáà àtọjọ́ máa kí o Sheikh Adam Al-Ilory a ti gbọ́ wá sí ìtìkáàfù lẹ́nu wọn the same thing tí gbogbo mùsùlùmí ń ṣe náà ni wọn àrọ́ǹgì wọn ìbá àfáà ní ẹbínú tí àwọn ti kà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí Sheikh Adam ti sọ lẹ́yìn ti sọ míì tó takò
wàláhì tàláhì súnmọ́ bí láìláti ilá wa. Ẹ gbọ́ dáadáa, ẹ̀yin kan bẹ ẹni Sheikh Habib ó ti balẹ̀ Sheikh Adam Ali lórí, ó ti bàjẹ́. Sheikh Habib ọba ilé Sheikh Adam Ali lórí jẹ́ o, ẹ má ṣe mistake o. Ilé Sheikh Adam Ali lórí kò lè bàjẹ́ láéláé. Ilé wo? Ilé tọ́jàpọ̀n lé Islam, gbogbo àwa Yorùbá. Àáfà ńlá bàbá Sheikh Daud Abdulmajid Imran Eleha, láti Sheikh Imran Eleha, gbogbo wọn markaz ni òun kìí gba mufti gbogbo mufti diyar Ìlọrin pèsè ìwòlẹ̀ kò rí ọmọ kéwù bàbá ni product Sheikh Adam Ìlọrin. Àwọn bàbá Sheikh Ramadan Sauban, fadilatu Sheikh Sauban alim wafaki, oríṣiríṣi tá a lè kà. Àwọn professors náà bàbá tí a kan professor Abubakar láti wo ara àwọn product ti Sheikh náà ni. Ṣé ẹ rí bàbá Sheikh Adam Ali lórí gbogbo àwọn tó yàtọ̀ oríṣiríṣi láàyè ní bàbá manage, àwọn tí bàbá manage ẹ̀yin ò rí àwọn manage mẹ́. That is fact. Ẹ gbọ́dọ̀ dá wọn padà torí ipò tẹ́ ń lo ipò àwọn ẹni Ọlọ́run ni. Ẹ gbọ́dọ̀ dá wọn padà ipò àwọn ẹni Ọlọ́run. Báwo ni Sheikh Adam Ali lórí ṣe ṣe nínú ilé kéwù rẹ̀, ní orí àwọn ọmọ kéwù rẹ̀, nínú ilé rẹ̀, tínú ilé wà lẹ́yọ kan lójú ayé wọn, ilé kéwù wà lẹ́yọ kan lójú ayé wọn, gbogbo ọmọ kéwù ló wà lẹ́yọ kan lójú ayé wọn. Èyí tó ṣẹlẹ̀ nígbà tí ń yọ ṣẹlẹ̀ lójú ayé wọn. Bàbá yẹn wá kú ònú ilé iṣẹ́ ọwọ́ ara rẹ̀ tó ṣe, ó tún wá lọ ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá kárí tí ń ṣe League of Imam. Báwo ni gbogbo owó ṣe unite? In tó dé tá a fi máa kọlù bẹ̀yẹn ni pé kò sí ń tẹ́rí kẹ́ ẹ dánwò ọlọ́dún ó sì nígbà. Ẹ parí gbogbo sórí tí yín tí Sheikh Adam Ali lórí sì ṣe kalẹ̀ yóò dẹ̀ máa lọ. Markaz ò ní kankan tí ó ṣe markaz. Ẹni tó bá kọ̀ tán ló ní tán ẹ̀. Ẹnu píríọ̀dù tó ń tọ̀ ń bá fi kọ̀ tán ló fi. Gbogbo àwọn torí wọ́n pé ní markaz, gbogbo àwọn tí albarka Sheikh Adam Ali lórí tí ń bẹ lára wọn, gbogbo wọn pátápátá ìmọ̀ kan ti kìlọ̀ fún yín, kan á dá àlè kan máa wò yín ran wá ìmọ̀ kí wọ́n sì máa bá yín fà lọ́wọ́ pé ẹ gbọ́dọ̀ correct ní tẹ́ǹsì. Ẹlòmíì tẹ́ bá pọ̀ dákẹ́ ní ti ń bẹ́nu ẹ̀ ní kékeré ní ìgbọ́dọ̀ látúnṣe. Gbogbo àwọn àwa tí wọ́n máa ń kọ lù yìí pé àwa ń ṣe kíní àǹtakàwọ́ ọ̀tàkò yìí. Àtakò yà fẹ́ kẹ́ correct mistake, kò sẹ́ tí ò lè ṣe mistake, àwa yìí náà ń ṣe mistake. Tí wọ́n bá dẹ̀ ti pè àṣà kéèsì rẹ̀, à correct ẹni, àdáadáa máa ṣe mistake ni. Èyí tá à ń ṣe mistake ni ẹ lọ correct ẹ̀. Mistake yín ọ̀bá yé yín jẹ́ o, kò sọ pé ẹ má jẹ́ Sheikh Habib náà o. Ṣùgbọ́n mistake yín ọ̀ ń dààmú Islam lẹ̀ káàárọ̀ òjìrè. Léè tí ń tọ́ka sí pé bàbá wa Sheikh Habibullah, ẹ kí Ọlọ́run tó fún yín lọ́pọlọ. Ẹ dẹ̀ kí Ọlọ́run tó ṣe yín lọ́mọ Sheikh Adam Ali lórí. Ẹ tún wá kí Ọlọ́run tó ṣe yín ní àlééfà Sheikh Adam Ali lórí. Àmọ́ ẹ ṣọ́ ara yín níbi tó yẹ pé bàbá yín rí ṣe láyé tiẹ̀, ó rí kójọ láyé tiẹ̀, ó rí tò láyé tiẹ̀, àmọ́ tó dàrú láyé tí. Ẹ ṣọ́ ara yín, Ọlọ́run ó bi yín léèrè. Wọ́n lẹ́nu ń sọ nǹkan kan yí pé àwọn rábítà náà àtàwọn bàbá wa Sheikh Adam láyé wọn a máa mú oṣù tí àwọn sultanu tí wọ́n takò sí sultanu ó lè mọ̀ ìpáwà kan mú oṣù níbi ládùúrú abẹ́ ìgbọ́rọ̀ mi yé. Wọ́n ní àwọn rábítà máa mú oṣù tó yẹ pé àwọn Haúsá ó tún á mú mi. Ṣé ẹ rò bí wọ́n ṣe tóbi tóun? Àánú ó dúró de àti gbọ́ oṣù tí a àbáwọ̀ lẹ́ẹ̀ká dúró de àti gbọ́ oṣù tí a. Àwọn bàbá wọn ò ṣe mistake ńgbà yẹn. Nígbà tí ti sọ́ọ̀lù ọ̀bà tí dán mọ́rán láàrin òkè àti kíni àti ìsàlẹ̀, láàrin Haúsá àti Yorùbá, ó ṣeéṣe kí mú oṣù kọ́mọ́ sí kíni kọ́mọ́ parapọ̀. Àmọ́ lẹ́yìn ìgbà tí gbogbo wọn ti jọ fẹnu kò pátápátá láti jọ fẹnu kò, wọ́n jọ ń bára wọn sọ, gbogbo wa láfẹnu kò, a jọ ń bára wọn sọ, a sì jọ ń lọ ibì kan náà. Ká máa mú táwọn pé táwọn náà bá mú nígbà tí wọ́n mú wọn ọ̀lẹ́mìí ọ̀tẹ̀, àwọn bàbá àlùbáríkà yẹn ọ̀lẹ́mìí ọ̀tẹ̀ pa bẹ́ẹ̀ bá ní ọ̀lẹ́mìí ọ̀tẹ̀ bú wọn ni. Ẹ̀rẹ́ fẹ́ sọ máa pé àwọn Sheikh Adam Ali lórí àti àwọn bàbá wa ìmáàmù
lánàá wọ́n ń sọ̀tẹ̀ sòlítọ́ kò sẹ́nìkan tó sọ̀tẹ̀ sòlítọ́ wọ́n jọ máa ń ṣe a sì ní àìmọye òkè sàn tí wọ́n jọ ń ṣe kankan náà tí wọ́n jọ ń pọnra wọn lé bí wọ́n bá sọ̀tẹ̀ gan-an ṣé àwa láwà kọ́ntínú ọ̀tẹ̀ wọn àtàjọ́ mọ́ láà kọ́ntínú ọ̀tẹ̀ a'udhu billahi minash shaitani rajim táà bá bá bàbá àti a lórí pé wọ́n ní kíláàsì pẹ̀lú àwọn kan àwọn bàbá wọn ti wá lọ ìgbà ti dìgbà tí a àwọn lókùtà dùn wájú ọlọ́run bó làwọn ṣe ṣe àwọn ọmọ táwọn fi ṣe tí wọ́n ṣe ọlọ́run lè yááfì àwọn tí ó bá yááfì àwọn ńkọ́ ṣé ọlọ́run ó wà bí ọ̀tẹ̀ yín ẹ wo tẹ gbọ́ dáadáa nǹkan 5 yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kí ẹ ṣe Kabib nìkan mo fẹ́ sọ fún gbogbo àfáà tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátá kẹgbọ́ ṣe rí ọdún tá a ṣe lánàá tí gbogbo wa ṣe mẹ́sẹ̀jì ni wípé ilé kéwú kan mùdírù kan kódà kó jẹ́ rọ́bítà àwọn ìmáàmù àfi kó lọ síbi tí gbogbo mùsùlùmí yẹ kó lọ tí ó bá ti lọ́bẹ̀ yóò tẹ̀ bí ẹni ó kíìdì lónìí ni tí ó kì tánà majority mùsùlùmí kò ní ìdí ẹ̀yin tẹ́ kíìdì lónìí ó fẹ́ burú débi pé bọ́ǹbù ni tó fẹ́ pa ògo Markaz rẹ̀ lónìí kíkẹ́ ìwé ẹ̀hún ó fẹ́ pé àwọn mùsùlùmí lẹ́yìn Yorùbá gan tẹ̀lé Markaz kọ́dẹ̀ rí bẹ́ẹ̀ ṣé Kabib ni wọn tẹ̀lé àwọn àfáà àtọ́lọ́ wa ni wọ́n jáde ní Markaz wọ́n ń bẹ́ ń wo iná tá a jọ kírun lánàá àwọn òkè káàkiri gbogbo ìlú sáwà sọ pé gbogbo ọ̀jẹ́ èèyàn ni a ní pé ògo Sheikh Adam lórí ó ti akán náà nù kọ́tán gbogbo wọn tán ìgbà tí yín lórí bó ṣe ń rí ó sì nígbà tí gbà wọn ó fi jẹ́ bẹ́ẹ̀ ó sì nígbà tí gbà yín ó stop ó sì nígbà tó jẹ́ wípé nǹkan ó tún padà sí bó ṣe wà èèyàn kan ó lè ṣègbà tí ẹ̀bọ̀ bá ṣe wù ú tẹ́lómi bá débẹ̀ yóò pa gbogbo rẹ̀ o yóò mú dáadáa wá nígbà tí Sheikh Zaoban tí ó bá kú táwọn òkè ńláńlá tí wọ́n tó jáde lára Sheikh Adam tó jẹ́ product ẹ̀ tí wọn ò kú tó kálukú ń ṣàǹfààní ibi tí wọ́n wà ẹni ọba fẹ́ tẹ́nu wọn ni kó rìn lànà yín kọ́ wá bá yín kí í dí òní kẹ́ ẹ lè mọ ibi tí gbogbo mùsùlùmí lẹ́ Yorùbá ń lọ àwọn tẹ̀jọ́ ń ṣe rọ́bìtọ̀ ẹ̀ bí ẹ léèrè mélòó lọ́tẹ̀lé yín tó bá yín kírun lónìí mélòó gbogbo mùsùlùmí ló kírun wọn lánàá ẹ̀yin kírun tí lónìí. òwe aláàkọ́ tí mo fẹ́ sọ fún yín ni pé àwọn mùsùlùmí sọ rẹ̀ lónìí pé without you tẹ́ ẹ gbó kọ Markaz lórí àwa lè máa ṣe Islam tí a lọ àníìdí yín ẹ̀yin lẹ níìdí àwa tẹ́ ẹ bá ti wá sọ pé àwa àjá wa ìgbà yín yọ̀dà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n ti sùkúù pa ni wọ́n ti sùkúù pa nígbà tó bá yá wọn ó ṣe sùkúù ń bọ̀ báyá mádàmù àti location yẹn bá sì gíní àti nǹkan tí ń bẹ́ẹ̀ mẹ́tọ́ bá wà ń bẹ̀ ẹ lè pa ògo iye tí Markaz ní kẹ́ pa láàrin ìgbà yín tó bá yá Ọlọ́run á dógun ẹ̀ padà àmọ́ di ó lè tiẹ̀ ni pé ẹnu bíi tó ìtọ́ba jẹmọ́ yín nìkan ní ọ̀parẹ́ o ó ti tẹ́ báyìí o Markaz ò sì tẹ́ táwọn ẹni Ọlọ́run bẹ tí wọ́n lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn ọmọ tí Sheikh gan bí nítorí pọ̀ jù nínú wọn àjọ kírun lánàá ni àwọn máa ké wọn bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ padà níbi tẹ́ wà yẹn ẹ correct nígbà tí rí bó ṣe rí wọn wípé àná làwa mùsùlùmí fẹ́ kírun ẹ àjọ kírun ni tẹ́ ẹ bá ti jẹ́ pé ẹ̀yin ọ̀sẹ̀ sultanu that is message ẹlẹ́ẹ̀kejì ẹ wù pé ẹ̀yin tó bẹ́ẹ̀ láti sẹ́yìn sultanu àwa náà tó bẹ́ẹ̀ láti sẹ́yìn wà lẹ́yìn tí ọba sẹ́yìn ó ń tàn ọ fẹ́ rí bínú Ọlọ́run ni ẹ̀yin ṣẹ́ ọ̀gá gbogbo àwa mùsùlùmí ní Nàìjíríà ta ni ọlọ́gbọ́n náà ọgbọ́n àwọn ló ní tí ò ní ṣẹ́ ẹ̀yin mélòó lẹ́yìn mélòó ni kí lẹ́ ń control kí lọ́ ń fún yín gan tó tún bá dáṣà yẹn náà lọ ni ẹ máa tẹ́ ń pè ní sultan ni ẹ wá láyà débi pé a lè tẹ̀lé àwa náà láyà láti sọ fún yín pé ẹ jẹ́ nǹkan kan mọ́ àfi tẹ́ ẹ bá padà sójú ọ̀nà yín tẹ́ ẹ bá ti dúró lójú ọ̀nà Sheikh Adam Al-Ilory you are nothing kẹ́ ẹ gbọ́ láti sìn ẹ máa gbọ́ tó mi fẹ́ sọ òun lẹ́lẹ́kẹta èyí tẹ́ ẹ ṣe lónìí ẹ tẹ ìràwọ̀ yín rì ni o ẹnìkan kan tí ó tún gbọ́rù yín mú sí iyì yín náà ni àyàfi tẹ́ bá tọrọ astaghfirullah wa man yushaqiqi rasul Ọlọ́run lẹ́yìn bá yapa sànàbí tó ní ìgbà bá tó rí oṣù ní ká tó bẹ̀rẹ̀ àwẹ̀
ìgbà tá a bá sì torí náà iná ní ká tó parí àwẹ̀ kó dẹ̀ máa gbọ́ aláìmọ̀ kan tó bá jó lódo lónìí oṣù yìí lẹ́yìn ìgbà tó wá yọ pátá ó wá dàbí ẹni pé ìkéde tí wọ́n kéde ọ̀bára wọn mu bó ṣe máa rí náà nu ọba àmọ́ bara wọn mu gbàbá tó rí látò sí kíni ọba àwọn bara pé ẹyẹ ìyẹn wọn tẹ̀ mọ́ gbọ́ pé ẹni pé ńgbà tó ń padà sọ oṣù adépẹ́kọ̀ bara wọn mọ́ ọ̀rọ̀ kò sínú fíkì Islam o tá a bá rí àgbà tá a bá ti rí àkà pé kíni o ọgbọ̀n àwa wá lo irinṣẹ́ kan làá fi rí ẹ̀yìn rí níbì kan ibi ẹ̀yìn ti rí inú education tá a bá ti rí tí aláṣẹ wa tí wọ́n láwọn ò rí ẹgbọ́n nation ààrí nìyẹn nígbà bá tó rí látò sí kíni látò bẹ̀rẹ̀ ìgbà bá ìṣòrí náà látò parí gẹ́gẹ́ bí sultan ṣe òun lọ right gẹ́gẹ́ bí Saudi Arabia ṣe òun lọ right ráhùn tán ní mercury ní Saudi Arabia rí ṣẹ̀gbọ́n mú iṣẹ́ náà ni ẹnu bí ọpọlọ wọn mọ náà ni wọn kéèyàn sọ pé mercury ṣé kò sí àtọ̀ láàrin mercury odidi ayé ńlá àti òṣùpá lásán bóyá òṣùpá ṣe fẹ́ jọ mercury àwọn òṣùpá ẹ̀ wá ń sọ̀rọ̀ nípa planet ṣe mọ different ń bẹ láàrin àwọn méjèèjì ẹ máa dúró millions òṣùpá tẹ́ẹ̀rì lára millions ni mo mí o ká ní mercury wọ́n rí níbo ṣe ẹ gbọ́ dáadáa ó ti tán báyìí kò sẹ́nà kan ẹ máa ń fún yín lésì ní ìsìn wọ́n mọ̀ rí bí ó ranù ni o ìkọ̀ fúnra yín lẹ sọ pé mọ́pọ̀nlé ó pẹ́ aṣíwájú ẹ̀ lé ọ̀pọ̀ ga wa lé ẹnìkan wá ló wọn pọ̀n lé ó ń tàn fẹ́ tẹ́ni sẹ́ni gbogbo àwọn tó ń ṣàjọ sọ́dọ̀ yín wọ́n bọ́ sí máa wà nù nígbà ànábì gan wà mọ̀náfìkì wà wọ́n sì lọ́gàá kò síbi tọ́lọ́ ti máa gbé èèyàn gidi kalẹ̀ tí ò ní fa àwọn bàrúfù sí lẹ́gbẹ̀ẹ́ bó láà ṣe mọ bàrúfù bó láà ṣe mọ òrìjínà ni ó jẹ́ àmọ́ bàrúfù ànábì wa Muhammad salam ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bí àwọn aláṣẹ bá wà lásìkò ní ìsà aláṣẹ mùdí ìrúlé kí ó ní ìsà aláṣẹ mùsùlùmí Ramadan ò sì yẹ àbí nǹkan oṣù kò yẹ kí wọ́n kéde látọ̀dọ̀ yín tó bẹ́ẹ̀ àti kéde gbogbo nǹkan tẹ́ fi lè kéde ni pé oyè ewúlẹ̀ jẹ́ nù Islam tí fi kéde oyè wọn fi ní kẹ́ máa kéde sẹ́yìn lólórí wa ni